Pretty damsel. Wow. So Fọlárin lórúkọ. Oh, I'm Sharon. Oh, great name. Kí ni arẹwà bíi tiẹ̀ wá ń ṣe lábẹ́ ọ̀run tó mú gọrin báyìí? Actually, bá ṣe ń bí nínú yẹn. Ṣé mo bá wọn Nigerian drivers ṣe máa ṣe? Wọ́n dà right. Kó wá gbé mi and it's delaying me. Mo ní kí n dúró síta so that you can pick me up. Come on, Faith, kò yẹ kó máa order ride níbi táwa yìí wà. Iṣẹ́ Ọlọ́run ni. Iṣẹ́ tọ́lọ́run fi rán àwa ọkùnrin ní pé ká máa tọ́jú obìnrin. I will drop you wherever you go. Thank you so much. Àwọn ọkùnrin tó mọ irú iṣẹ́ yẹn wà pọ̀. Baby, ṣé torí obìnrin ṣe dá mi dúró sí mọ́tò? No, aunty, kì í ṣe torí tiyín o. I'm so sorry. Ẹ wo obìnrin náà lèmi. Ó kàn ní kó help mi ni. Wọ́n kàn ní kó help mi. Sórí ẹ̀ yìí ni. Orí ẹ̀ yìí ni. Kí ni ẹ̀tọ́ tó ní láti mò ń bóbìnrin sọ̀rọ̀ tó wà lábẹ́ ọ̀run tó jẹ́ pé iṣẹ́ Ọlọ́run ni mò ń ṣe pé kó mò ń jí iṣẹ́ Ọlọ́run òun wà. Ta ló ní o bọ́lẹ̀ ní mọ́tò yẹn? I'm so sorry. So house help ni wọ́n. Yes, she's just my house help. Anirun wọn náà ti lè bọ̀ wọ́n ṣe bí ilé wọn. Eléyìí stupid gan. Eléyìí stupid. Ibi tẹ bá ní kí gbégbé ẹ máa gbé ibẹ̀ ló máa ń tẹ̀. Yeah, Ben. Can I drop you off? Yes, sure. Yeah, sure. All right. For the motor. Kò tí ẹ tá ló ń pè láǹtì ẹmu ẹran ẹ̀gbọ́n tó bá ti bí ẹ̀dá jẹ́ kí n délé ṣáájú ẹ̀. Adùn màá bẹ́ẹ̀ ṣílẹ̀kùn.